rúgà ilé-ẹjọ́ tó ga jù lọ ti gbà wá lọ́wọ́ àwọn fúlàní onímàálùú. ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ ẹtì friday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 ilé-ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa Supreme Court of Nigeria dá ẹjọ́ kan. ẹjọ́ ńlá gbáà ni àmọ́ ọ̀pọ̀ èèyàn ò mọ̀, àwọn míì kò tilẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n gbọ́ kò mọ bí ẹjọ́ náà ti rí gan-an àti àǹfààní tí irú ẹjọ́ bẹ́ẹ̀ yóò ṣe fún ilẹ̀ Yorùbá lápapọ̀. ẹjọ́ tí wọ́n dá náà ni pé ìjọba àpapọ̀ ò lágbára lórí gbogbo ilẹ̀ pátá tó wà nítòsí omi tàbí odò ńlá ní gbogbo orílẹ̀-èdè wa. ìjọba ti ṣe òfin kan tẹ́lẹ̀ pé bíi kìlómítà 2, 3 sí 5 sí etí àwọn odò wọ̀nyí ni yóò máa jẹ́ tìjọba àpapọ̀, tí ìjọba ìpínlẹ̀ kankan tàbí ọmọ onílẹ̀ kan tàbí ọba ìlú tàbí àwọn èèyàn agbègbè náà kò ní àṣẹ lé lórí, tó jẹ́ ìjọba àpapọ̀ nìkan ni yóò máa pàṣẹ. èyí já sí pé gbogbo àwọn agbègbè odò wọ̀nyí kò sí ẹni tí yóò lè ṣe kinní kan láì gba àṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀. èèyàn ò lè gbẹ́kànga ìgbàlódé borehole, èèyàn ò lè ṣe ọdún Yemọja tàbí ti ọdún Olókun tàbí ọdún Ọ̀ṣun Òṣogbo pàápàá láì jẹ́ pé tòun kọ́ lọ gba àṣẹ lọ́dọ̀ ìjọba àpapọ̀ náà. àwọn ìlú tí wọ́n bá sì ti súnmọ́ omi jù àjẹ́ pé wọn ò ní lè ṣe ohunkóhun nínú ìlú náà bí kò jẹ́ wọ́n gba àṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ federal government. ìyẹn ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ àwọn yanrìn tí wọ́n ń kó létí òkun Èkó ìjọba àpapọ̀ ló ń fún wọn ní láńsẹ̀nsì, àwọn ni wọ́n ń fún àwọn èèyàn ní láńsẹ̀nsì ẹ̀, apá ìjọba Èkó kò ká. kìnìún náà kò burú tó báyìí tẹ́lẹ̀ o, àmọ́ nígbà tí Muhammadu Buhari di olórí Nàìjíríà ní wàhálà dé bá wa. àwọn onímọ̀ a máa ṣàdúrà kan, wọn á ní béèyàn bá ń ṣe aburú tó ń hùwà ìkà tó ń ṣe àbòsí tí gbogbo ayé yìí bá jókòó tí wọ́n ní rere ló ń ṣe tí wọ́n ń torí ẹ̀ ṣàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ni yóò máa ṣépè fún un. torí bá a bá ṣoògùn tá a jáwé bá a bá lè gbèjè àdó kò ní í jẹ́, inú rere ló mọ́ tó ju ewé lọ. béèyàn bá sì ń ṣe dáadáa tó ń fojoojúmọ́ wá kó lè dáa fẹ́ lòmíì kiri tí gbogbo ayé sì rò pé aburú ló ń ṣe tí wọ́n ń torí ẹ̀ ṣépè fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò sì máa ṣàdúrà fún. torí oògùn tí ìjà bí orí ò sí, iṣẹ́ rere ní ìṣáájú orí tó fẹ́ ṣe rere. Muhammadu Buhari ti kú sọ́run ó dèrò ọ̀run o, kódà bó ńlá kòrò yóò ti bá àwọn onídàájọ́ ẹ̀ pàdé lọ́hùn-ún. tó bá jẹ́ rere ló ṣe fún Nàìjíríà yóò ti máa jèrè ẹ̀, bó sì jẹ́ aburú ló ṣe fórílẹ̀-èdè yìí yóò ti máa gbẹ̀san. àmọ́ ìgbàlaṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kó kò nílé Ìlọrin, ìgbàlá ni ẹnìkan kì í láyé o, ọba 10 ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Buhari ti ṣe tiẹ̀ ó ti lọ, àmọ́ Nàìjíríà yìí ò lọ, Nàìjíríà ò sì kú nínú ọ̀fìn tí ọkùnrin náà fi gbogbo orílẹ̀-èdè yìí sí. lọ́kọ̀ọ̀kan èjèèjì Ọlọ́run tó gbé Nàìjíríà kalẹ̀ fúnra ẹ̀ náà ni yóò kó wa yọ. Buhari fi ogun àwọn Fúlàní jà wá tán, ó gbé ogun Fúlàní dìde sí wa tààrà. ìṣòro ogun náà la sì ń rán lọ́wọ́ báyìí. Ọlọ́run nìkan ni yóò kó Nàìjíríà yọ lọ́wọ́ ogun afẹ̀míṣòfò gbogbo. èyí tí Buhari sì ṣe nínú ọ̀rọ̀ yìí ní jẹ́ òun. kí Buhari tó di olórí ìjọba Nàìjíríà ní 2015, ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní Miyetti Allah, ẹgbẹ́ àwọn Fúlàní tí wọ́n ń da màálùú kiri ni. ọ̀kan nínú àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ náà ni wọ́n fi Buhari ṣe tẹ́lẹ̀. àmọ́ bí ìbò ti ń súnmọ́lé ní 2015 ni wọ́n kúkú fi joyè tuntun tí wọ́n ní òun lólórí gbogbo àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ àwọn Fúlàní adamàálù yìí. wọ́n ní gbogbo ayé ẹ̀ ló fi ń wá ìgbéga àwọn Fúlàní onímàálù kiri pé nítorí ẹ̀ ni oyè náà ṣe tọ́ sí. ohun tí Buhari fi oyè náà ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà, ohun tí a kò ní gbàgbé láéláé ni. ìdí ni pé kò pé ọdún kan rárá tí Buhari gbàjọba tó fi ń wá gbogbo ọ̀nà láti gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Nàìjíríà fáwọn Fúlàní onímàálù yìí. àwọn Fúlàní tí ọ̀pọ̀lọpọ̀ wọn wá padà di afẹ̀míṣòfò. bí àwọn Fúlàní náà ṣe pọ̀ tí wọ́n sì fẹ́ fi orílẹ̀-èdè yìí ṣe ilé wọn ní tipátipá yìí, Buhari ló bẹ̀rẹ̀ o. ìyàtọ̀ sí pé wọ́n ṣètò pé kí àwọn Fúlàní máa bọ̀ ní Nàìjíríà láti ibikíbi tí wọ́n bá wà, tí wọ́n ṣí bọ́dà kalẹ̀ fún wọn. àwọn ìgbésẹ̀ aburú kan wà tí Buhari gbé tó sọ Nàìjíríà sóko ẹrú Fúlàní pátápátá. ní 2016, láì tí ì pé ọdún kan tí Buhari dé ló ti sáré gbé òfin kan kalẹ̀ tó pè ní òfin ìdásílẹ̀ àwọn igbó ọba fún ẹran ọ̀sìn, National Grazing Reserve.
ohun tí òfin náà sì wà fún ni pé wọn yóò dá àwọn igbó ọba kan sílẹ̀ tó jẹ́ màálù nìkan ni wọn yóò máa sìn níbẹ̀. Àwọn asin màálù yìí ni yóò sì ní wọn. Nígbà tó sì yá àwọn Fúlàní ní asin màálù, àjẹ́ tiwọn náà ní nìyẹn. Ní gbogbo ìpínlẹ̀ pátá ni wọn yóò sì dá a sílẹ̀ sí. Àwọn èèyàn tètè rí aburú tó wà nínú ohun tí Buhari fẹ́ ṣe yìí. Wọ́n mọ̀ pé ó fẹ́ gba àwọn igbó rẹpẹtẹ ní gbogbo ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí láti gbé e fáwọn Fúlàní ni. Àbí nígbà tí wọ́n bá gba igbó káàkiri ibi gbogbo ní Nàìjíríà tí wọ́n sì gbélé àwọn Fúlàní onímàálù lọ́wọ́, ṣe bí ibi tí wọn yóò máa gbé nìyẹn. Kò lè pẹ́ tí igbó náà kò sì fi ní jẹ́ igbó ọba mọ́, igbó àwọn Fúlàní ni yóò máa jẹ́. Ohun tó jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ ariwo rèé tí wọ́n ní àwọn ò ní gbà, tí wọ́n sì dìde ogun sí Buhari àti ìjọba rẹ̀. Bí àwọn èèyàn ti ń pariwo, bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ onímàálù Miyetti Allah yìí náà ń lọ́gun tí wọ́n ní àwọn lé ní mílíọ̀nù 10, àwọn lé ní mílíọ̀nù 20, àwọn làwọn sì fìbò gbé Buhari wọlé, ohun tí àwọn sì fẹ́ ló fẹ́ ṣe fáwọn. Àmọ́ ẹgbẹ́ ajá ń jó lajá ń jùrù, ojú iná lè wùrà ń hurun dán. Ẹni tó ń pè ọ́ ò tí ì dákẹ́, ó ní o fẹ́ gbọ́ àgbọ́ya, ojú gbogbo ayé kọ́ ni yóò ṣe. Nígbà tí àwọn èèyàn ò sinmi lórí ọ̀rọ̀ yìí tó sì di ohun tí àwọn oníròyìn àgbáyé ń gbé, Buhari dẹkin náà nílẹ̀, wọ́n láwọn ò ṣe mọ́. Gbogbo ayé sì rò pé ọkùnrin náà ti gbọ́ràn ni, pé èèyàn kan tó ń gbọ́ taráàlú ni. Àṣé irọ́ ni, alákàtàǹpó ló ṣe bí ọ̀bọ ògbọ́n, ọ̀bọ Buhari gbọ́n tinú ọ̀bọ ẹ̀ ló ń ṣe ni. Buhari gan ni wọn ò bá máa pè ní amọ̀ọ́mọ̀ ṣe dànìdànì, torí ó mọ ohun tí òun fẹ́ fi Nàìjíríà ṣe fáwọn Fúlàní. Ọlọ́run ni ò gbà fún o. Ìdí ni pé nígbà tó tún di ìbẹ̀rẹ̀ ọdún 2018, Buhari àtàwọn èèyàn ẹ̀ tún dé pẹ̀lú òfin míì. Ǹjẹ́ kí lòfin náà? Wọ́n ní wọ́n fẹ́ dá ìlú màálù sílẹ̀, kólónì ni wọ́n pè é. Mínísítà fún ètò ọ̀gbìn nígbà náà, Audu Ogbe, làwọn Buhari fi iṣẹ́ lé lọ́wọ́. Nígbà tó sì di inú oṣù kínní 2018, ọkùnrin mínísítà náà jáde pẹ̀lú ohun tó pè ní cattle colony, ìyẹn ìlú àwọn màálù. Èyí túmọ̀ sí pé wọn yóò gba àdúgbò kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan níbi tí wọn yóò máa kó ẹran ọ̀sìn sí. Ẹran náà pẹ̀lú àwọn tí wọ́n ń sìn wọ́n yóò sì fi ibẹ̀ ṣe àdúgbò tiwọn. Wọ́n ní kinní náà yóò dáa. Kíá ni wọ́n ti mú àwọn ìpínlẹ̀ kan tí wọ́n ní ètò náà yóò ti bẹ̀rẹ̀. Àwọn ìpínlẹ̀ náà ní Adamawa, Benue, Edo, Ebonyi, Kaduna, Nasarawa, Ọ̀yọ́, Plateau, Taraba àti Zamfara. Audu Ogbe ní bí àwọn bá bẹ̀rẹ̀ àwọn kinní náà ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí, kíá ni yóò ti gbilẹ̀, táwọn yóò sì ṣe é láwọn ìpínlẹ̀ tó kù yíkáyíká Nàìjíríà. Bí Audu Ogbe ti sọ̀rọ̀ làwọn Buhari bẹ̀rẹ̀ òfin láti fi gbé lẹ́sẹ̀. Àwọn aṣòfin tí wọ́n wá láti òkè ọ̀yá bẹ̀rẹ̀ eré àsápajúdé. Wọ́n fẹ́ kí kinní náà di òfin kíá. Àwọn Miyetti Allah bẹ̀rẹ̀ sí pariwo pé ẹni tí yóò bá jẹ́ kí òfin eléyìí tún ṣeé ṣe, ọ̀tá àwọn Fúlàní ni. Ṣùgbọ́n àwọn èèyàn gbọ́ o, wọ́n láwọn ò gbà. Má foko mi ṣọ̀nà, ọjọ́ kan là á kọ́ ọ. Wọ́n mọ̀ pé òfin igbó ọba fáwọn Fúlàní onímàálù náà níjọba tún yí padà tí wọ́n pè ní cattle colony yìí. Wọ́n mọ̀ pé Buhari àti àwọn Miyetti Allah náà ló ń dún. Láwọn ìpínlẹ̀ bá sọ pé àwọn ò nílẹ̀ tí àwọn fẹ́ fi sílẹ̀ o, níbẹ̀ lètò náà kú sí. Àwọn èèyàn tún rò pé àwọn Buhari ti jáwọ́ nítorí wọ́n sinmi díẹ̀ nígbà tí ìbò ọdún 2019 ń bọ̀. Wọ́n fura pé àwọn èèyàn ò fẹ́ràn ìjọba náà mọ́, pàápàá nítorí ọ̀rọ̀ àwọn Fúlàní tí ọkùnrin náà gbé karí. Àti pàápàá àwọn afẹ̀míṣòfò ti wọ àárín àwọn Miyetti Allah ọ̀hún, wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣòro kiri. Àmọ́ kí ni wọ́n dìbò tán sí ni o? Nínú oṣù karùn-ún 2019, Buhari àtàwọn èèyàn ẹ̀ kúkú wá gbé èyí tó jẹ́ pabambarì dìde. Wọ́n ní àwọn fẹ́ ṣe rúgà. Kò sí yàtọ̀ nínú àwọn òfin tí wọ́n ti fẹ́ ṣe tẹ́lẹ̀ àti rúgà yìí o. Wọ́n kàn dá ojú ẹ̀rú lásán ni. Ní báyìí, wọ́n kúkú ní odidi ìlú kan ni wọn yóò lọ dá sílẹ̀ níjọba ìbílẹ̀, ìlú ńlá tí yóò jẹ́ tàwọn darandaran, àwọn onímàálù àti àwọn ẹbí ohun tiwọn. Àmọ́ ìyàtọ̀ tó wà nínú eléyìí ni pé ìlú tí yóò ní gbogbo ohun amáyédẹrùn ni, torí yóò ní ilé ìwé, yóò ní post office, yóò ní ọsibítù tirẹ̀ àtàwọn nǹkan míì gbogbo ní gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ni wọn yóò sì dá wọn sí. Àwọn Fúlàní onímàálù wọ̀nyí yóò sì lè máa gbé láì faragbọ́n ẹnì kankan. Àwọn èèyàn tún ronú. Nígbà tíjọba Nàìjíríà bá gba ilẹ̀ onílẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ gbogbo tí wọ́n kó àwọn Fúlàní síbẹ̀, tí wọ́n sọ ibẹ̀ di ìlú tiwọn, tí wọ́n ní ohun gbogbo níbẹ̀, ìgbà mélòó ni wọn yóò fi máa jọba? Ìgbà mélòó ni wọn yóò sì fi máa bá àwọn ìlú tó bá yí wọn ká jagun? Fúlàní ń da màálù, àmọ́ wọn ò lè dáko fún koríko táwọn màálù wọn yóò jẹ. Oko olóko ni Fúlàní ń fi màálù ẹ̀ jẹ.
ohun tí wọ́n gbọ́jú bá lọ́wọ́ àwọn bàbá wọn nìyẹn, ohun tí wọ́n sì fẹ́ máa ṣe lọ náà nìyẹn. Obìnrin ò gbàgbé ọjọ́ ìbálé, ta ni yóò wá gbàgbé ọjọ́ tí àṣà wọlé tó gbé odidi ọmọ màálùú kan lọ? Kò sẹ́ni tí ò ní òun gbàgbé rúgà o, ọ̀rọ̀ rúgà nílẹ̀ yìí, nítorí agbára burúkú táwọn Buhari fi gbé ọ̀rọ̀ náà ni, àti owó rẹpẹtẹ tí wọ́n ń ná fáwọn aṣòfin àti fáwọn tí wọ́n mọ̀ pé wọ́n lè bá àwọn gbé ètò náà ga. Bẹ́ẹ̀ ní gbogbo ìgbà náà oríṣiríṣi aburú ló ń ṣẹlẹ̀ tí àwọn aráàlú ń retí pé kí Buhari àti ìjọba rẹ̀ pẹ̀lú àwọn aṣòfin ṣe òfin lé lórí, ṣùgbọ́n tí Buhari kò dáhùn, tó jẹ́ rúgà ló gbé jáde. Nígbà náà ni gbogbo ayé ń pariwo pé kí wọ́n pe àwọn Fúlàní ọ̀daràn yìí lórúkọ tí wọ́n ń jẹ́, pé kí wọ́n kúkú máa pè wọ́n ní afẹ̀míṣòfò, tẹ́rọ́rìsì, nígbà tó jẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. Àwọn Buhari takú o, wọ́n ní wọn kì í ṣe tẹ́rọ́rìsì, pé jàǹdùkú lásán ni wọ́n, báńdíìsì lásán ni wọ́n, àwọn àti àwọn àgbẹ̀ ni wọ́n jọ ń jà. Tí àwọn èèyàn bíi Lai Muhammed sì ń gbé ohun tí bàbá ìsàlẹ̀ àwọn Fúlàní onímàálù yìí fẹ́ jáde. Wọn ò ṣòfin tó lè fòpin sí ìwà ìfẹ̀míṣòfò tó ti bẹ̀rẹ̀ sí gbilẹ̀ nígbà náà, òfin rúgà ló mú wọn lára. Àmọ́ bó ṣe jẹ́ ifá ní rẹ̀yìn ní tẹ́ ìgege ní lẹ́kẹ̀ ẹrù, àwọn ọmọ Nàìjíríà náà ló borí. Làwọn Buhari bá tún sáré padà sẹ́yìn o, wọn láwọn ò ṣe rúgà mọ́ kí kálukú lọ sinmi nígbà yẹn o. Àwọn èèyàn tún rò pé níbẹ̀ ni ọ̀rọ̀ náà tán sí. Wọn ò mọ̀ pé kó tó di 2019 làwọn Buhari ti tún dá ọgbọ́n míì tí kò sẹ́ni tó fura sí wọn. Láti ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2017 ní Buhari ti fi òfin kan ránṣẹ́ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin o. Àtúnṣe sí òfin ètò ìgbòkègbodò ìrìnnà ojú omi láàrin orílẹ̀-èdè Nàìjíríà ni. Ohun táwọn Buhari fẹ́ ni pé gbogbo ibi tí omi bá ti wà, bóyá odò kékeré tàbí odò ńlá kan tó wá padà lọ forí sọ àwọn odò míì bíi kìlómítà 2 sí 3 tàbí bíi 5 láwọn ibòmíì, gbogbo ilẹ̀ pátá tó bá wà níbẹ̀ tìjọba àpapọ̀ ni. Èyí ni pé bí omi òkun ti wà lẹ́kọ̀ọ́ nì, káwa sọ pé bíi máìlì 5 sí ibi tí omi òkun wà yìí, ìjọba àpapọ̀ ló ní. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe kinní kan níbẹ̀ láì jẹ́ pé ìjọba àpapọ̀ ló fún un ní láńsẹ̀nsì. Ẹni yòówù tí ìjọba àpapọ̀ bá sì ti fún ní láńsẹ̀nsì ni yóò máa lo gbogbo agbègbè náà. Tí ọba tàbí ìjòyè tàbí ìjọba ìbílẹ̀ tàbí ìjọba ìpínlẹ̀ agbègbè náà kò sì ní lè di tọ̀hún lọ́wọ́ rárá. Èyí ni pé bí odò Ọ̀ṣun ti wà lóṣogbo nì fún bíi kìlómítà 3 sí 5, aráàlú kan kò gbọ́dọ̀ ṣe kinní kan níbẹ̀ torí ìjọba àpapọ̀ ni yóò ní. Èyí ni yóò túmọ̀ sí pé ẹnikẹ́ni kò lè bọ Ọ̀ṣun Òṣogbo àfi tíjọba àpapọ̀ bá kọ́kọ́ fọwọ́ sí i. Bẹ́ẹ̀ náà sì ni odò Ògùn tó ti Abẹ́òkúta ṣàn lọ. Gbogbo ibi tí odò náà bá ti kọjá kò sẹ́nìkan tí ó gbọ́dọ̀ ṣe kinní kan níbẹ̀ láàrin máìlì 1 sí 2 sí 3. Ìjọba àpapọ̀ ló ní. Àwọn ni wọ́n ní gbogbo ilẹ̀ tó wà níbẹ̀. Bí èèyàn sì fẹ́ kó ilẹ̀ pa tàbí ilẹ̀ dú tàbí kí wọ́n fẹ́ ṣe kwárí, àfi kíjọba àpapọ̀ fọwọ́ sí o. Ṣùgbọ́n ìyẹn gan kọ́ ni wàhálà tó wà níbẹ̀. Èyí tó jẹ́ wàhálà gan ni pé gbogbo agbègbè omi àti odò yìí níbẹ̀ làwọn Fúlàní yóò máa kó màálùú wọn jẹ̀gbà lọ. Nítorí láti gba láńsẹ̀nsì ò ní le, àwọn mìyẹ́tì àlà ni wọn yóò kúkú máa kó láńsẹ̀nsì ọ̀hún fún. Bí Fúlàní bá sì ti ń da màálùú ẹ̀ kọjá létí odò ìlú, kò sẹ́ni tó gbọ́dọ̀ ní kó má lọ, torí bí ẹ bá wí bẹ́ẹ̀ yóò yọ láńsẹ̀nsì ìjọba àpapọ̀ fún yín. Àwọn tí wọ́n rán wọn níṣẹ́ yóò ti gba láńsẹ̀nsì fún wọn. Nígbà tó sì jẹ́ ibi tí màálùú yóò ti máa mumi, tí wọn yóò máa jẹ ewéko àti erè oko ni Fúlàní ń fẹ́. Gbogbo àwọn igbó yìí pátá tí wọ́n súnmọ́ etí omi ni àwọn Fúlàní náà yóò kún. Bẹ́ẹ̀ ni kò yọ ìpínlẹ̀ kan sílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà ni. Torí òfin tí wọ́n ṣe náà ni wọ́n pè ní òfin NIWA, National Inland Waterways Authority. Àwọn iléeṣẹ́ yìí ni yóò máa pàṣẹ tí wọn yóò sì máa fa láńsẹ̀nsì oríṣiríṣi yọ. Kò sì sí apá ẹni tí yóò ká àwọn Fúlàní onímàálù náà mọ́ níbi gbogbo ní Nàìjíríà. Lẹ́yìn tí wọ́n ti fà á lọ tí wọ́n fà á bọ̀, lẹ́yìn tí wọ́n ti dá gbogbo ẹ̀rú tí àwọn aṣòfin ti dá padà títí, bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Buhari ń fi òfin náà ránṣẹ́ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin. Bí eré wọ́n gbé òfin náà wọnú ìwé òfin ilé wa. Ṣé òfin náà kúkú ti wà níbẹ̀ tẹ́lẹ̀, wọ́n kàn ní kí wọ́n tún un ṣe lásán ni. Ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ bèbè omi ìpínlẹ̀ Èkó bá pẹjọ́ sí ilé ẹjọ́ tó ga jùlọ ní 2018, wọ́n ní ìjọba àpapọ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa pàṣẹ lórí bèbè omi tó wà ní ìpínlẹ̀ àwọn. Wọ́n fa ẹjọ́ náà títí tí Buhari fi lọ ní o.
ìyanu tó sì wà nínú ọ̀rọ̀ yìí ni pé Lateef Fagbemi tí í ṣe mínísítà ètò ìdájọ́ wa báyìí ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ yìí gbà láti bá ìjọba ìpínlẹ̀ Èkó ṣẹjọ́ nígbà tó di ọjọ́ 5 oṣù kínní nígbà tí Tinubu kò tí ì rídìí jókòó ìyẹn oṣù kínní ọdún 2024 ilé ẹjọ́ tó ga jùlọ dájọ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó kò lẹ́tọ̀ọ́ kankan láwọn bèbè omi iléeṣẹ́ níwà tó jẹ́ tìjọba àpapọ̀ yìí ló ní gbogbo agbára ní bèbè omi pátá nígbà náà làwọn ìpínlẹ̀ púpọ̀ ṣara wọn jọ ìpínlẹ̀ Èkó, Bayelsa, Akwa Ibom, Ògùn, Cross River, Kaduna, Enugu, Ebonyi, Èkìtì, Benue, Rivers, Ọ̀ṣun, Ọ̀yọ́ àti Anambra. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n wá gba Babátúndé Rájí Fáṣọlá, Muiz Banire àti Ọlásùpọ̀ Ṣàṣọ́rẹ́ láti wá bá àwọn tún ẹjọ́ náà ṣe. Làwọn yẹn bá pawódà ni wọ́n tún àwo ṣe ní 2025 wọ́n sì tún ẹjọ́ náà ṣe. Wọ́n béèrè àwọn ìbéèrè kan nílé ẹjọ́ tó ga jùlọ yìí. Àwọn ohun tí àwọn lọ́ọ̀yà yìí béèrè ní Supreme Court náà wá dá ní ọjọ́ Jímọ̀ Friday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ 22 oṣù yìí. Àwọn adájọ́ 7 ni wọ́n jókòó 5 nínú wọn sì fọwọ́ sí pé lóòótọ́ ìjọba àpapọ̀ ló ní ojú omi àti ohun gbogbo tó wà nísàlẹ̀ omi àmọ́ gbogbo ilẹ̀ tó wà lágbègbè ibi tí omi wà yìí tí ìpínlẹ̀ tí omi náà wà ní àfi tó bá jẹ́ ìjọba àpapọ̀ fẹ́ lò ó fún ìrìnnà ojú omi nìkan ló kù. Àmọ́ nígbà tó jẹ́ pé kò sí ètò ìrìnnà omi kan tí wọ́n ń ṣe nílẹ̀ ẹlẹ́ àfi ojú omi bẹ́ẹ̀ làwọn Fúlàní onímàálù kì í rìn lójú omi. Supreme Court ti gba ilẹ̀ Yorùbá àti àwọn ìpínlẹ̀ tó kù ní Nàìjíríà lọ́wọ́ àwọn Fúlàní. Okùn tí Buhari dẹ fàparò kó tó kú agílíntí ló mú o. Ọ̀làwàlà alága ló ń ṣe àyẹ̀wò ẹjọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dá lórí ọ̀rọ̀ àwọn bèbè omi wa ní Nàìjíríà tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.